Splendid Cartoon Yoruba. Arákùnrin sọ́ra rẹ̀ oṣù orí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ àṣẹ ńlá ni ń tọ́ bá ti sọ yóò ṣẹ ni èmi mọ́ sọ bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni mo sọ ó yá máa wí tẹ̀lé mi wọ́n pé olúwo ńkọ́kọ́ àjàwó ńkọ́kọ́ olúloko ìdòwú ńdókó. yálò burúkú ni sọ́rí rẹ̀ ìdòwú wo ni ńdókó máa lọ́wọ́ ẹ̀mọ̀ tó gbà mí rúrú èèyàn wo ni dákun sọ́ra rẹ̀ ti bẹ lọ́wọ́ rẹ̀ àṣẹ ni tọ́ bá ti sọ yóò ṣẹ ni ṣe máa tọ́ ṣe. Baba nǹkan tẹ́ ẹ sọ náà ni mò ń sọ. That is what I'm saying, Baba. Olúwo ńkọ́kọ́ àjàwó ńkọ́kọ́. Olúwo kókó àjàwó kókó. Irun orí ni wọn kọ́kọ́ mọ́rí. Irun orí ló ń kókó ló mọ́rí. Kí ló ṣẹlẹ̀? Dákun bá sí rẹ̀ sí kí ló dé torí Ọlọ́run arákùnrin? Kí ni ṣe ọ́? Baba nǹkan tẹ́ ẹ sọ ni mò ń sọ. Mo ní irun orí ni wọn kọ́kọ́ mọ́rí. Irun orí ló ń wo kókó mọ́rí. Irun ẹpọ̀n ní wọn kọ́kọ́ mẹ́pọ̀n. Irun ẹpọ̀n ló ń wo kókó mẹ́pọ̀n. Olórí rẹ ti dàrú. Ọmọ ẹ̀dùn. Ẹ ń ṣekúṣe ń ranù ọmọ. Ìkànnì ọwọ́ ní wọn kọ́kọ́ mọ́wọ́. Ìkànnì ọmọ yẹn ó ń dókó lọ́wọ́. Ṣé arákùnrin ṣe ṣe pàjẹ́ sí ọ? Àwọn ọmọ rẹ wọ ní dókó lọ́wọ́. Mọ́tò ṣe arákùnrin mọ́tò ṣe o. Ó ní ìkànnì ọwọ́ ní wọn kọ́kọ́ mọ́wọ́. Ìkànnì ọwọ́ ń wo kókó mọ́wọ́. Ìkànnì ẹsẹ̀ ní wọn kọ́kọ́ mẹ́sẹ̀. Ìkànnì ẹsẹ̀ ó ń wo kókó mẹ́sẹ̀. Torí mo ti mọ babaláwo ayé mi ò gbọ́dọ̀ rújú. Torí mo ti mọ babaláwo fòdúdú. Ayé ìṣe ọ ni arákùnrin. Ọní mẹ́ta ní ọkọ̀ lónìí. Torí mo ti mọ babaláwo gbogbo iṣẹ́ tí n bá ṣe kí n máa ṣe débi èrè. Torí mo ti mọ babaláwo kí babaláwo kọ́kọ́ ya wèrè. Ọ̀sẹ̀ dúró dákun kí lọ wí ná. Mo sọ pé torí mo ti mọ babaláwo kí babaláwo kọ́kọ́ ya wèrè. Bàbá rẹ ni ó ṣe. Bàbá rẹ ni ó ṣe èrè. Bàbá tí ya wèrè. Splendid Cartoon Yoruba. Àwàdà tí ò lẹ́gbẹ́.